Ọ̀rọ̀ náà mà ti di woro sí woro, ó ti di wọ́ọ́wọ́ọ́wọ́ o láàrin Nkechi Blessing òun àtòṣèré orí ìtàgé ilé wa ìyún Lizzy Anjorin. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo yín ẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ tí Nkechi Blessing tí ó ṣe ìyún fún Lizzy Anjorin tó náà fi wá ṣe show fún. Ṣé ẹ mọ̀ pé ẹni tí Lizzy Anjorin bá ṣe show fún lálẹ́, ẹ má jẹ́ àlọ́ jìnnà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin wọn náà jẹ́ bá tẹ subscribe button, ikú ayé ikú ọmọ pìtìpìtì ayé kò ní bá wa. Ohun tó fà gangan ni pé tí Nkechi Blessing ló kọ́kọ́ ṣe show fún màmá ẹ̀yìn ibi tó ti sọ̀rọ̀ tó náà ṣépè. Ìpè pọ̀ fún Lizzy Anjorin. Ṣé ẹ sì mọ̀ pé o ṣépè gan-an, ó sọ nǹkan kan pa Lizzy gan-an tó bá ṣe show fún ọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó kúrègbè tí Nkechi Blessing show náà ti ṣe show tiẹ̀ tán, màmá ó jẹ́ kó parí show rẹ̀. Báyìí ni ìyún tí Lizzy Anjorin náà bọ́ sí ìkànnì ayélujára. Ẹ rí i pé mi ò lè play audio àwọn méjèèjì torí pé wọ́n ní abiyamọ kì í ṣépè. Bákan náà, rere lójú owó rí, rere náà tún ní etí owó rí. Kò dáa ká máa fetí gbépè. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́n táwọn méjèèjì sọ, ẹ lọ sí ìkànnì ayélujára. Ìtọ́ka wà ní pé ó ṣáà ti di wọ́ọ́wọ́ọ́wọ́ láàrin àwọn méjèèjì. Ẹ jẹ́ ká máa wo ẹni tí yóò padà sí kíni o, tí yóò padà jáwé olúborí. Kí ni èrò tí lórí ilé yìí?